mo kí wa o ṣe rí fídíò tí mo fẹ́ gbé wọlé fún wa yìí mo fẹ́ kí gbogbo wa ká fetí inú ká fi gbọ́ torí pé etí inú báyìí òun lọmọ ejò ń lò ṣe rí àsìkò tá a wà yìí yálà ọ̀rọ̀ ẹnu ní o iṣẹ́ ní o àbí nǹkan kan ìrìn ẹsẹ̀ ní o ẹ jẹ́ kí a jọ ní ìfúnra ẹ má kàn jẹ́ kó jẹ́ wípé àwọn tó bá rìn lọ tí ó jẹ́ strange face àbí nǹkan kan òun nìkan la máa gbájúmọ́ àwọn ọ̀rọ̀ tó bá ń jáde lẹ́nu àwọn leaders and elders gbogbo ibi pọ́ọ̀sì tó ní kálukú wọn bá hold ẹ jẹ́ ká jọ jókòó ká fetí inú gbọ́ torí pé tí inú lọmọ ejò ń lò ẹni Ìlọrin àwọn ni wọ́n wà nínú fídíò tí wọ́n fi táwọn èèyàn fi ṣọwọ́ sí mi wọ́n sọmọ gbogbo àwọn àgbààgbà Fúlàní bí a ti Kwara ní odi all of Kwara bí Ìlọrin wọ́n ṣàsọmọ wọn síbẹ̀ gbogbo ẹ̀ lẹ́ máa rí inú fídíò yìí tí wọ́n bá wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ insecurity tó ń ṣẹlẹ̀ ní Kwara mo wá fẹ́ kẹ́ jẹ́ ká jọ lọ wò ó ká fi etí inú tí ọmọ ejò ń lò ká fi gbọ́ kí ọ̀rọ̀ yẹn kó lè yé wa ẹ já wo fídíò yẹn. jẹ́jẹ́jẹ́ lórí pápá kùtì bọ́ bá jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó jẹ́ pẹ́ bọ́ bá lọ fẹ́ sáré jẹ́ bí ẹ̀mẹ́lẹ́ náà padà ẹ̀yìn òwúrọ̀ wa ẹ̀yìn aṣojú Fúlàní jẹ wà ní tabayẹ yìí sí ìlú ọ̀gán wọn ni kẹ̀ dàmú àwọn bí àyí bẹ̀ yìí àwọn bá yìí bẹ̀ yìí àlejò tẹ́ ẹ̀mọ́ mi títí ń bọ̀ ẹ̀mọ́ gbà á ẹ̀mọ́ gbà ẹ̀dàmú torí àwọn tẹ́ ẹ wà lágbègbè wọn nígbàgbọ́ pé ẹ̀ ní dà wọn ẹ̀ ní dà wọn ọba náà nígbàgbọ́ lé ní bẹ́ẹ̀ ní dà wọn àlejò tó bá ti kó àti kẹ́tẹ́ ẹ̀ yìí ti fẹ́ yẹn ti lọ bí ogójì ọdún ọba tó sáré nísìnyí kẹ́ ẹ̀ tó fọ láyé ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gbogbo ẹ̀ yòórọ̀ ẹ má gbà àlejò tó kó alábàdàn ẹ má sori bẹ́ẹ̀ nìkan lé o lè bẹ́ẹ̀ tẹ̀ ló sì kan o ti wá kú mọ̀lú wa rẹ̀ pẹ̀tọ́ wá wò kó tó ọba gba dé mọ̀lú rẹ̀ o fi kún tiẹ̀ lọ́pàá tiẹ̀ rẹ̀ ni o ti. Ìbàdàn save mọ́ o save mọ́ rárá ẹ̀wọ̀n ní táwọn olùkè àbúrò mi ni wọ́n ti gbé lánàá wọ́n ti gbé ní géètì lánàá wọ́n ti gbé àti ń wá kiri àárí látànà nọ́mbà yẹn kọ́kọ́ ń lọ ó ní kọ́kọ́ ń ra àwọn Fúlàní àbí nǹkan kan gbà tó yá nọ́mbà yẹn ò lọ mọ́ ó ń chat gbà tó yá kó chat mọ́ àárí mọ́ látànà ní géètì náà ti gbé nọ́mbà 2 ẹ̀wẹ̀ ní kejì tẹ̀ ń wò yìí àná náà ni wọ́n tó sọ fún mi pé wọ́n ti gbé àwọn náà mo mọ̀ bọ́dá yìí ò mo mọ̀ àwọn náà dáadáa wọ́n ti gbé àwọn náà wọ́n ti gbé wọn lórí Methodist Ìbàdàn save mọ́ o ẹ mọ̀ wọ ẹ̀yìn ẹjọ́ o ẹ mọ̀ rárìn wọ ẹ̀yìn omi ìrábùrò mi o wọ́n ti gbé o sáwà lè jáde mọ́ báyìí Ìbàdàn save mọ́ ẹ mọ̀ rárìn wọ ẹ̀yìn ẹjọ́ ẹ mọ̀ jáde lálẹ́ mọ́ ẹ mọ̀ rìn di òru ẹjọ́ torí Ọlọ́run ẹ mọ̀ lọ pàtí tí ó kàn tẹ̀yàn alẹ́ because wọ́n tún náà wọlé gbéyàn ẹ rí pé òun mi ò lọ sókè dáadáa wọ́n tún náà wọlé gbéyàn àrítọ́ ìbò àrí àti àrí máa yìí ni wọ́n náà gbé àwọn náà wọ́n gbé wọn ní orí Methodist lánàá lọ́nà challenge ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa rìn o ẹ bá mi forward fídíò yìí dáadáa ẹ mọ̀ rìnrìn alẹ́ mọ́ ẹ mọ̀ lọ pàtí tẹ́ fi pẹ́ lálẹ́ mọ́ ẹ mọ̀ rìnrìn tó jẹ́ pé tó bá ṣe ń dá yín dúró títí ẹ mọ̀ wojú ẹni tó bá dá yín dúró ẹjọ́ ẹ mọ̀ ìwọ ọlọ́mọ fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa ẹ mọ̀ ràrìn wọ ẹ̀yìn ẹjọ́ December yìí ẹ ṣàmọ̀ wà ìwọ̀ ẹ̀yìn ìmọ̀ tó fẹ́ sọ mọ́ ẹjọ́ fọ́tò tẹ̀ ń wé tọ̀yí ìbùrúkọ rẹ̀ ẹnì kejì náà wọ́n ti gbé àwọn náà. ẹ wo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká gbọ́mọ́ tinú wa bá a ṣe ń wà Atalat tá a sọ wípé ní strange faces tá a bá rí àbí movement ká pé àwọn èèyàn wa bẹ́ẹ̀ náà ni kẹ́ jẹ́ ká máa wà Atalat ká bí Atalat láti lísì sí ọ̀rọ̀ tó bá ń jáde lẹ́nu gbogbo àwọn àgbààgbà wọ̀nyí ní àsìkò yìí títí lọ bẹ́ẹ̀ mo kàn fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká fetí inú gbọ́ torí pé etí inú lọmọ ejò lò kí ló ń ṣẹlẹ̀ ní Kwara tí ìwà àtẹ̀mí mọ̀ lọ́wọ́lọ́wọ́ ikú terrorism ló ń ṣẹlẹ̀ ní Kwara kò sí àlàáfíà omi àlàáfíà Kwara ó ti rú gbùdùgbùdù báyìí ẹ jọ̀ọ́ ẹni Ìlọrin lẹ rí bẹ̀yẹn tó sọmọ gbogbo àwọn aṣojú àgbààgbà Fúlàní terrorist ní Kwara ń bẹ̀ tẹ́bẹ́ ti rí Fúlàní ẹ ti rí terrorist ṣó ní nǹkan méjì tí wọ́n ń ṣe fún Nàìjíríà ni terrorism that is the only thing tá a bá fi qualify wọ́n pa wá wọ́n terrorize wa emir ó wá sọmọ àwọn fámìlì ẹ̀ Fúlàní wọ́n wá bá wọn sọ̀rọ̀ pé lórí ọ̀rọ̀ insecurity o àbí
ní Kwara ṣùgbọ́n èdè tí ẹ̀mí àpè ni mo ló bá fún mi tẹ́rù fi bà mí o mo dẹ̀ fẹ́ kí gbogbo yín kẹjẹ́ kájọ gbọ́ ẹ̀hún náà lẹ́dẹ̀ tí gbọ́ yín wọ́n ní kí àwọn Fúlàní aṣojú tó wà bẹ́ẹ̀ yẹn tí ẹ̀mí àhán àdírẹ́sì pé kán lọ sọ fún àwọn ọmọ wọn kí wọ́n rọra jẹ́ kínní díẹ̀díẹ̀ kó lè last wọ́n ní kán má jẹ́ ní wàdùwàdù torí ohun téèyàn bá jẹ́ ní wàdùwàdù kò ń pẹ́ á dàbí òwò ṣùkùṣùkù dá wáíwáí ẹjọ́ afẹ́ gbogbo ọmọ Yorùbá bó tó máa nàbọ̀ àfi àsìkò yìí béèrè lọ́wọ́ ẹ̀mí Ìlọrin ẹjọ́ kí lẹ̀ ń jẹ ní wàdùwàdù kí ni kán máa jẹ ní díẹ̀díẹ̀ àwọn nǹkan tẹ́mi mọ̀ tó ń ṣẹlẹ̀ ní Kwara kan lè máa jẹ kò ju kidnapping wọ́n kidnap wọn ẹjọ́ ṣé kidnapping ni ẹ̀mí Ìlọrin advice àwọn aṣojú Fúlàní terrorist wípé kán rọra ṣe ni torí wọ́n ti jẹ́ kó yé wa wípé láti sí títí wọ 2027 ara ò ní rọkùn Nàìjíríà ara ò sì ní rẹ̀dìyẹ ṣé kidnapping ni ẹ̀mí à ń sọ pé kán rọra ṣe ni kó lè last ni àbí pípa tí wọ́n pa àwọn èèyàn tó ń lé wọn kúrò lórí ilẹ̀ bàbá wọn the only place tí wọ́n belong sí tí wọ́n dẹ̀ mọ̀ torí àwọn terrorist Fúlàní wọ́n fẹ́ wá wakùsà ń bẹ̀ ṣé òun ni wọ́n sọ pé kán rọra máa ṣe ní díẹ̀díẹ̀ ni torí a ní láti question statement yẹn ẹ̀mí Ìlọrin ṣé ẹ mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ nípa insecurity Kwara State ni kí ló fa kán máa jẹ díẹ̀díẹ̀ kán má tètè tán wáíwáí à ń fẹ́ kẹ́ bọ́wọ́ síta kẹ́ wá ṣe àlàyé fún wa o ẹ wá ṣe àlàyé fún wa ká tó ti kíní bọ́ kíní yìí o ká tó ti iná bọ́ kí ni àwọn terrorist ń jẹ díẹ̀díẹ̀ kí ni kán máa jẹ díẹ̀díẹ̀ kán má jẹ wáíwáí ṣé ti rí ẹ̀yin ará Ìbàdàn ìgbà tí wọ́n gbé Gumi wá ọ̀pọ̀lọpọ̀ mídíà ló bọ́ síta èmi náà sì bọ́ síta from my own side mo ní mo congratulate yín fídíò yín ṣì wà lórí YouTube ńbẹ̀ mo ní mo congratulate yín o fún akirika tí wọ́n gbé wá ka yín mọ́lé Gumi torí kò sí ibi tí Gumi wọ̀ tó remain the same ní the whole of Nigeria nǹkan tó bá mú àwọn ará Saudi tí wọ́n ní ẹ̀sìn mùsùlùmí fúnra wọn tó jẹ́ pé wọ́n tún máa make owó tí wọ́n mọ̀ wípé mùsùlùmí pọ́nbélé òun ni Gumi tí wọ́n ò bẹ̀ṣùbẹ̀gbà kí ló fẹ́ ṣẹlẹ̀ tó disgrace Gumi tí wọ́n lè dànù tèfètèfè bí ìgbà tí wọ́n bá lé ajá tó lé egbin kúrò lára ajá òun ni ẹ̀yin ọmọ àlè ìran ọmọ àlè kan tẹ́ sásábẹ́ ìran Yorùbá tẹ́ kì í ṣara wa ẹ wá finú fídọ̀ kó wá lọ́ọ̀ṣì terrorist group ti yín tẹ́ fi máa ṣe business kidnapping tó rẹ ní ìdòwó ẹ wò kì í ṣe Gumi nìkan ẹ̀yin ọmọ Ìbàdàn wọn náà ti ń di yín gbé lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ wọ́n ti ń kọlẹ̀kùn wọ́n ti ń wọlé wọ́n ti wá ń gbé yín congratulations a ti sọ fún yín pé ó mà ṣe o òun ló kù tá a máa sọ fún yín ṣe bẹ́ẹ̀ rí tí gbogbo èèyàn pariwo tẹ́yìn ará Ìbàdàn ò lè bọ́ síta kẹ́ jẹ́ ewé dání pé ẹ fẹ́ Gumi ní Ìbàdàn mọ́ gbogbo àwọn tó gbé Gumi wá kẹ́ gbé wọn rí gbogbo yín dákẹ́ ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́ta ni wọ́n fi tírélà tó rù wọ́n wá ṣe bẹ́ẹ̀ a rí tí níbàdàn bẹ̀ tẹ́ ń ṣe fídíò ṣe bá rí lára yín tó ń kí wọn ẹ káàbọ̀ ẹ ti kú ilé náà nìyẹn ẹ ti kí wọn káàbọ̀ àwọn náà ti kí yín kú ilé ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ èmi ti sọ fún yín pé àbòsí ò lè rè ọ̀tẹ̀ ò dáa government abduct Oyo APC shifting a shifting of the All Progressive Congress in Oyo State Wale Oriade has been abducted by armed men in Ibadan the state capital ṣé ti gbọ́ around 7 p.m. ní o níjọ́ Wednesday wọ́n ti gbé lọ ṣé ti rí wọn ẹ̀yin ará Ìbàdàn kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló dé ibẹ̀ ni kankan là ń lẹ́gbẹ̀ẹ́ wá o wọ́n ní kí bàbá Tinubu kó resign nínú kó mú pen kí wọ́n resign yours truly láì ní àní nínú àbíkẹ́ kó ṣe kinní yẹn fáwọn terrorists wọ́n ní kí bàbá Tinubu kó ṣe kan nínú méjèèjì ọmọ Yorùbá ni o bàbá mi ẹ wá gbọ́. It is clear that President Tinubu is in the long line of presidents who have turned against the people and used insecurity to siphon money. So, the solution to that problem is that President Tinubu can use the bullet to kill the terrorists or use the pen to resign. In speaking about the situation of Mr. Trump and his interests in Nigeria, I will say three things. I thank Mr. Trump for showing interest in Nigeria at all. Because speaking squarely, he can ignore us. We are not that relevant to them.
He can ignore us and not speak. And we should not be ungrateful, because he is even more mindful about our situation in what he says. I don't know his heart, but in what he says, he's more mindful than some of our leaders who are responsible for our security. Second thing is that we should not be tempted to turn Trump into our own old debates. There is no solution that can come from Trump or anybody that want to help only one section of the country to survive insecurity without helping the other section. It is not possible. Even the Pope cannot do it. To come and rescue Christians in Nigeria and not rescue Muslims or rescue other people. So we must not use the Trump intervention as a basis to litigate our hatred for each other or our old grievances. It should not become a Christian, Muslim, whatever debate. It's an insecurity question. So we must, if anybody wants to come and help us, that methodology means that you want to help every Nigerian. You cannot help one person or the other. It's not practicable. It's not possible. Lastly, our government should be in shape. And they should use that shape to solve the problem. Trump will not come if Mr. President Bola Ahmed Tinubu says, in the next 30 days, nobody will be killed again. It will take America up to 60 days to put their command everywhere together. In that short period, you can restore order in the country if you want to. Wọ́n ní kí bàbá Tinubu resign jẹ́jẹ́lì, kó mú pen, kó resign, kó bow with respect. Àbí kí wọ́n fèsì kán dẹ̀ clear insecurity. Ọ̀rọ̀ yẹn ti ń dójú ẹ̀ báyìí. Ó tiẹ̀ ti wádà tó jẹ́ pé ọmọ Yorùbá náà ló tún sọ. Kó máa lo bẹ́ẹ̀. Bàbá Tinubu ṣe ń gbọ́. Ó ti dojúrú o bí ẹsẹ̀ télọ̀. Bàbá yẹn tún tẹ̀síwájú wípé kí àwa Nàìjíríà sì ká má yàyọ̀ jù tá à ń pè fún Trump pé kó wá bá wa dá sí ọ̀rọ̀ insecurity. Kí ló dé tí ẹ̀ ń block pé kí Trump má wá? Tí Trump bá wá, ṣé wọ́n sọ wípé Nàìjíríà náà bọ̀ wá kógun jà ni? Ṣé bí àwọn jihadists àti àwọn terrorists tí wọ́n fẹ́ àwọn jihadists tó fẹ́ islamize Nàìjíríà àtàwọn terrorists tó ń wakùsà, ṣé báwọn náà wọ́n bọ̀ wá bá? Torí ọ̀rọ̀ yóò fẹ́ yé wa mọ́ o. Ẹ ti ń gbé kinní, ẹ ti ń dàrú. Ẹ wá ń dàrú, ẹ wá ń yí, ẹ wá ń paint lóríṣiríṣi nǹkan láti lè máa fi dẹ́rù ba ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà. Ẹ wo iye ọjọ́ tí wàhálà insecurity tó tẹ́ pa wá lóǹgbẹ. Àìmọye iye àwọn èèyàn náà ti pariwo. Ẹ wá ní Trump ń bọ̀, ó fẹ́ wá rescue religion kan. Kí ló ṣẹlẹ̀ sí religion tó kù? Ṣé àwọn religion tó kù ṣé wọ́n dìde tí wọ́n ké gbàjarè lọ sí White House ní America bẹ́ẹ̀? Tí wọ́n lọ sọ fún wọn pé àwọn jihadists ti pa wọ́n tán o, àwọn Fúlàní ti pa wọ́n tán o. Ṣé ẹ̀yin Mùsùlùmí ké gbàjarè ẹjẹ́ àsòótọ́? Ṣé ẹ sọ̀rọ̀ ni? Ẹ wo iye ọdún tí ìwọ àtẹ̀mí ta ti wà lẹ́nu kíní ta ti pariwo. Ẹ wo ọdún tí wọ́n lé wọn àwọn terrorists ní Ìbàràpá torí wọn kì í ṣe lè pè wọ́n ní bandit tàbí Fúlàní herdsmen. They are all terrorists. Tí wọ́n lé wọn ní gbogbo Ìbàràpá àti the rest of Yorùbá land. Olúwo ọba Abdulrasheed ó ní kán máa bọ̀ pọ́mọ ìyá ò nínú ẹ̀sìn ni wọ́n dẹ̀ pọ̀ ní Ọ̀ṣun state. Ẹ̀yin Ọ̀ṣun ṣe ti rí pé àwọn ará Ìbàdàn ti yáta tí yín náà máa tó bẹ̀rẹ̀ torí Gumi tó wá. Ẹ̀yin ọmọ wípé wà ní igbó kìkìkìjì tí Mufti Imra tó ti kọ́ àwọn ọmọ yín ní jihadist kó fìbò náà ó lanu ó sọ̀rọ̀ náà. Torí Gumi ti wá báyìí ó ti wá bá wọn ṣe aṣọ lójú eégún. Ó ti lọ́ọ̀ṣì terrorist and kidnapping group ti àwọn Mufti Ìwó àti Olúwo nìyẹn. Yes. Àti yọdún ta ti ń pariwo ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn Mùsùlùmí àgbà ẹ̀sìn Sheikh Shifima gbogbo wọn tó ń ṣe wá sí àṣekúdórógbó ní online. Ìgbà wo lẹ́rọ pé ṣẹ̀ṣẹ̀ wá ń bá wa dá sí tán lè sọ̀rọ̀. Ẹ wo yes. Wọ́n dákẹ́ níbẹ̀ ni wípé wọ́n gbọ́ wípé terrorist wà. Wípé wọ́n kidnap lóòótọ́ wọ́n ń rí wọn lè sọ̀rọ̀ nítorí pé wọ́n jẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn. Ṣebí nítorí ẹ̀sìn yẹn ọmọ ìyá nínú ẹ̀sìn lẹ ṣe lè sọ̀rọ̀. Ìgbà tó wá di gbangbadẹkùn tí kedere bẹ̀wò tí gbogbo àgbáyé wá dá sí tán wípé kí lẹ̀yin Fúlàní ṣe léyìí fún? Ẹ̀yin Mùsùlùmí kí lé eléyìí ti pọ̀ jù. Ìgbà yẹn lẹ̀yin àgbààgbà ẹ̀sìn ní Mùsùlùmí tẹ́
tẹ́ ẹ̀ ṣe wá sí tẹ́ máa ń rọ́ wá sí lẹ́ṣẹ̀ṣẹ̀ wá ń dá sí ọ̀rọ̀ yẹn àìmọye yín náà lẹ̀ tí ìrọ̀rọ̀ yẹn sọ̀sọ̀ sàn-án ṣebí lára yín ni Ajígínní Àríò wájà tó sọ wípé security yín ẹ̀ ń béèrè pé ṣé ẹ secure ó ní security yín kẹ́ lọ béèrè lọ́wọ́ President Tinubu ṣe ráyé wọn mùsùlùmí ò ké gbàjáre pé wọ́n pa wọ́n náà ṣebí wọ́n pa mùsùlùmí gbà yẹn kí ló dé tẹ̀yìn náà jọ ìwà kájọ pariwo síta ṣebí ẹ sásábẹ́ pé ọmọ ìyá yín náà ẹ̀sìn ni ìsìnlẹ̀ ẹ̀yin wá sọ wípé Trump ò lè wá kó wá torí religion kan àwọn tó pé ló ń bọ̀ wá jà fún ọmọ ìyá yín nínú ẹ̀sìn ni ẹ farabalẹ̀ kọ́ máa pa yín lọ kò jù bẹ́ẹ̀ lọ ẹ wo ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ jàre ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ Ọ̀túnba Fìdígbọ̀tẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ pa o irú kílẹ̀ yìí ọmọ nífọwọ́ṣe ọmọ nífọ́ wọ́n mọ ewúrẹ́ dúdú wọ́n fi hàn mẹ́ràn ọmọ nífọ́ wọ́n bá bùtà bọ̀lọ̀jọ̀ wọ́n fi hàn ní ọ̀ṣun ọmọ nífọ́ ọ̀ṣun ọ̀rọ̀ ọ̀lẹ́gàn mọ́ ẹni tí ò ṣe bí aláàrí lóyìnbó wọ́n ní kò lè ṣe ìjẹ́díjẹ́rẹ̀ lọ́jọ́ ọba Wàsíù bàbá the next Awùjalẹ̀ of Ìjẹ̀bú-Land olùgbọ́ yẹn ìṣe kíngí ẹ̀yin gbogbo ọmọ Ìjẹ̀bú ẹ kú oríire bá mi á bá Fìdígbọ̀tẹ̀ mọ́lẹ̀ King Wàsíù Àyìndé Marshal wọ́n ti gbé lẹ́tà jáde fún ìdílé Fúnṣẹ́gun wá o wọ́n láwọn àwọn ló kú o gẹ́gẹ́ bí the next ọba Awùjalẹ̀ a dẹ̀ ti gbọ́ kínní wípé àwọn ìdílé tó kàn àwọn yẹn báyìí ìjà náà ń jà bọ́ ti ń gbéra wọn lọ kọ́ọ̀tì lẹ́nìí náà ń gbéra wọn lọ kọ́ọ̀tì lọ́la Tinubu bàbá kéwọ̀n Ọ̀túnba Fìdígbọ̀tẹ̀ mọ́lẹ̀ ó fọwọ́ dá pléènì dúró fúnra ẹ̀ ṣífò fọwọ́ dá pléènì dúró Ọ̀túnba támákì àwọn ní the next Awùjalẹ̀ nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni wípé sórí lẹ́tà tí King Wàsíù gbé jáde yìí láti fi ẹ̀hónú wọn hàn wípé àwọn ní oyè the next ọba Awùjalẹ̀ tọ́ sí kó tó lè di wípé bàbá gbé irú nǹkan báyìí jáde my dear wọ́n ti tẹ gbogbo ibi tí wọ́n yẹ kán tẹ̀ gbogbo bọ́tì yẹn náà ti tẹ̀ pa títí dé federal àwa mọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin afọbajẹ alpha ṣé bílíọ̀nù lẹ́gbàṣá torí àwa mọ̀ pé lórí owó ni kí ló kàn yín bí ìlú bá gún kógún bí ò bá gún pé kí ìlú tó cash fire kí ló kàn afọbajẹ àwọn afọbajẹ nonsense àwọn afọbajẹ ló máa ń ta oyè wọ́n ti cash out ṣé ilé náà rà fún yín ní mansion àbí ṣé latest machine náà gbélé yín lọ́wọ́ ni torí èyí tẹ́mi rí inú lẹ́tà yìí Bámi Wàsíù ti jẹ next Awùjalẹ̀ ó ga o ẹjẹ́ asáré débẹ̀ wọ́n ní the chairman Fúnṣẹ́gun wá ruling house Agúnṣebí quarters Ìjẹ̀bú-Òde Ogun State dear sir the letter of the intent to be considered for the royal stool of the Awùjalẹ̀ of Ìjẹ̀bú-Land ẹ má bínú òkìní yẹn ò clear dáadáa ni wọ́n ní Ọ̀túnba Wàsíù Àyìndé Adéwálé Ọlásùnkànmí Ọmọgbọ́láhàn Anífowóṣe Mom hereby formally notify the Fúnṣẹ́gun wá ruling house of my intention to be considered for the vacant stool of the Awùjalẹ̀ of Ìjẹ̀bú-Land, subject strictly to the provisions of Ìjẹ̀bú customary law and the Ogun State chieftaincy law. Ó tún tẹ̀síwájú, I was born on 3rd March 1957 and I am a bona fide son of the Fúnṣẹ́gun wá ruling house of Agúnṣebí quarters, tracking my ancestry to the Ọba Jadiara lineage, which qualifies me to present myself for consideration in accordance with established tradition. I have devoted over 5 decades to the promotion of Ìjẹ̀bú, Yoruba, and Nigeria culture through music and cultural enterprises. In the course of my service, I have received various traditional and national honors, including my installation as Mayegun of Yoruba Land 2020, the national honor of member of the Order of the Niger,
ṣé Niger ni àbí Naija lẹ́fẹ́ kan ní Niger month 2022 ẹ̀yìn lẹ́mọ̀ was conferred as olórí ọmọọba and Ọ̀túnba Fìdípọ̀tẹ́mọlẹ̀ of Akile Ijebu 2023 in the 2023 by the late Awujale. So therefore, bó ṣe bí wọ́n sọ wípé ìdílé ti Fúnṣẹ́gun àti àwọn bàbá Wàsíù kọ́ ni ọba kan. Ṣebí ìdílé tó kàn wọ́n ti mọ́ra wọn ìgbà tó jẹ́ pé gbogbo ìjà làwọn yẹn ń jà á dẹ̀ pariwo kẹ́ parí ìjà láàrin ara yín. Lọ́rọ̀ kan ṣá, no kẹ́kẹ́ mọ̀skẹ́. No kẹ́kẹ́ mọ̀skẹ́. All hail the next Awujale of Ijebu land. Kábíyèsí o, ọba Fìdípọ̀tẹ́mọlẹ̀. Orúkọ tèmi ò yípadà, Yèyé Dára Kowé Kókókó ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi drop comment ẹ̀, ti bá mi like. God bless you. Gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní support. Mo appreciate yín.